o wàhálà ńlá mà ti ń bẹ́ sílẹ̀ láàrin àwọn òjíṣẹ́ ọlọ́run méjì o. Bàbá eskaya, bàbá adébóyè, bàbá kúmúyì, ẹ̀yin àgbààgbà wòlíì oyèdèpọ ìbòlẹ̀ wà. Àwọn òjíṣẹ́ ọlọ́run méjì ti ránṣẹ́ ikú síra wọn. Pásítọ̀ násírì ó ti ránṣẹ́ ikú sí pásítọ̀ àṣẹ òní sì ń dá padà fún. Kódà wọ́n ti ń fún wọn lọ́jọ́ tó pọ́n máa kú, pé ọjọ́ báyìí ni ó pa ọjọ́ báyìí ló kú láyé. Kí ló ń ṣẹlẹ̀ lágbo àwọn òjíṣẹ́ ọlọ́run méjì yìí? Ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run gbogbo, ẹ̀yin ọmọ ọlọ́run gbogbo, ìbòlẹ̀ wà. Ẹ jẹ́ àjọ débẹ̀. Díngí Oòduà TV lẹ́ ń wò. Ẹ bá mi share, ẹ like, ẹ comment, ẹ gbọ́ nǹkan tí bàbá násírì tó sọ fún àṣẹ òní, ẹ gbọ́ ohun tí àṣẹ òní náà fi dá padà. Ó yá, ẹ jẹ́ àjọ máa lọ. Ẹ bá mi share, ẹ like, ẹ comment, ẹ follow, ẹ subscribe sí Díngí Oòduà TV. Ire o. Àṣẹ òní lọ sí ọ̀dọ̀ wa, kò ka ìwé ìtàn Babalọ́lá nítorí pé kì í ṣe wòlíì. Nínú ìtàn Babalọ́lá, nígbà tí Olúwa bá Babalọ́lá pàdé ní ìkejì ara kejì, ó lọ já màrìwò, ó já aṣọ, ó kó ewé, ó wá ń lọ ìlú ẹ̀ ní ọ̀dọ̀ wa. Táǹgọ̀ gbogbo àwọn ọmọ ṣèṣì máa gbọ́ ẹ̀. Nígbà tó dé ọ̀dọ̀ wa tí wọ́n rí ìmúra rẹ̀, gbogbo àwọn èèyàn ló ya wèrè. Kó lọ wo ìtàn, wọ́n ní ó ya wèrè rí pé kí ló dẹ̀ fà á tí Babalọ́lá fi múra ẹ̀ pé ìlú yẹn jẹ́ ìlú olórìṣà. Ọlọ́run sọ fún Babalọ́lá kó múra bí òrìṣà lọ sí ìlú yẹn láti bà májẹ̀mú òrìṣà yẹn jẹ́. Àwọn ìlú yẹn wá lè dànù. CAC Ìlọ́fà wá tẹ́wọ́ gba Babalọ́lá. Di àárọ̀ yìí, ìlú yẹn ọba bó ṣe kéré tó ọba 3 ló wà ń bẹ̀. Ìlú yẹn ò ṣe kò ṣeé gbàdúrà di àárọ̀ yìí pé ibẹ̀ ni Babalọ́lá ti jáde, nítorí pé wọ́n fún Babalọ́lá ní ìtumọ̀ ohun tó yàtọ̀ sí tọ́lọ́run ra. Olúwa àwọn ọmọ ogun fi ìran hàn mí. Mo wá lu tẹlifíṣàn, mo ń bá tẹlifíṣàn jà. Mo wá ẹ̀rù wá bà mí pé irú ìran burúkú wo ni mò ń rí yìí. Báwo ni mo ṣe máa bá tẹlifíṣàn jà? Ó wà lórí mídíà wa. Olúwa wá sọ fún mi pé tẹlifíṣàn kọ́ ni mò ń bá jà o. Ní ọdún 2025, àwọn wòlíì òkùnkùn wọ́n máa dìde ogun sí mi lórí afẹ́fẹ́ o. Ogun orí afẹ́fẹ́ máa dìde sí Násírì. Àwọn wòlíì wọ́n máa fi 2025 tú àṣírí àwọn wòlíì òkùnkùn ní Nàìjíríà fún ọ. Gbogbo wọn máa dìde, wọ́n máa bá yín jà o lórí afẹ́fẹ́. Ìtumọ̀ tẹlifíṣàn nìyẹn o, láti fi mọ̀ pé gbogbo wọn àwọn wòlíì òkùnkùn tó wà ní Nàìjíríà o. Láti ń jáde lọ ra Bíbélì, máa kọrúkọ wọn síbẹ̀. Tí ọdún yẹn bá ti parí, màá sọ tí wàá lọ fi Bíbélì yẹn ṣe fún ọ. Jẹ́ kí àṣẹ òní ẹjọ́ bá mi rí mẹ́sẹ̀gì. 1. Àwọn bàbá wa tó ní mo disagree pẹ̀lú wọn. Èkíní, tí àwọn náà bá ti disagree pẹ̀lú irú bàbá ẹ̀sọ́ Ọládélé báyìí, tó bá ti against ìjọba wọn aṣíwájú wa rí, tóun gangan dẹ̀ sọ ní ìkejì ara kejì pé àwọn bàbá ọ̀rọ̀ gbọ́n máa mínísítà, òun rí pé tí wọ́n sọ dáa, òun máa pariwo ní ẹ̀yìn nínú họ́ọ̀lù, òun ò ní lísì sí wọn. Tó bá ti against àwọn aṣáájú, tó against bàbá Olúṣèyẹ, tó against àwọn tó síwájú rẹ̀ kí bàbá ẹ̀sọ́ Ọládélé, then àṣẹ ò ní bọ́. Orúkọ tí Olúwa dẹ̀ ní kí n kọ fún lónìí, kí n kọ àṣẹ òní rest in peace. Tí ò bá ti kú nípa tiẹ̀ ló jẹ́ pé mi ṣe wòlíì mi, tí gbogbo yín lọ kọ́lẹ̀. Èkíní, àdàbí àkọ́kọ́ ni pé tí àwọn bàbá ẹ̀sọ́ Ọládélé bá ti fẹnu wọn sọ́rí pé àwọn náà disagree pẹ̀lú àwọn bàbá Ọ̀rọ̀gún, pẹ̀lú àwọn bàbá Olúṣèyẹ, àwọn aṣíwájú rẹ̀, then àṣẹ òní bẹ̀rẹ̀ sí kú nípa tẹ̀mí. Bọ̀ tí wọ́n bá ti sọ́rí, àṣẹ òní á bẹ̀rẹ̀ sí kú nípa tẹ̀mí. Tó bá rí bẹ́ẹ̀, látòní lọ
aṣọ òní bẹ̀rẹ̀ sí kú nípa ti ẹ̀mí o. Ògo ni fún Jésù lókè ọ̀run. Wòlíì Násírì, àríran tó rí pé bóyá ni máa ṣe kádùn, wòlíì tó sọ tẹ́lẹ̀ tí ò mọ àtúnṣe, àtàtúmọ̀ àlá tó túmọ̀ àlá rere níbi nítorí àti jẹ nítorí àti mu. Wọ́n fẹ́ kí n kú, Ọlọ́run ni ò fún wọn ṣe. Wọ́n fẹ́ kí n jábọ́, Ọlọ́run ni ò fún ẹ ṣe. Násírì, ó fẹ́ kí n kú, Ọlọ́run ni ò fún ẹ ṣe. Mi ò ní gbé ẹ ṣépè bó ṣe ń ṣépè. Èní ló kù ọjọ́ 5, mo fẹ́ ka countdown láàrin 7 days. Násírì, tó bá jẹ́ wípé wòlíì ní ẹ̀ tòótọ́ tọ́lọ́run bá rẹ̀ láàrin kó tó pé 5 days yẹn, ó kùjọ́ 5 báyìí, tí nǹkan kan ò bá ṣe mí lẹ́yìn 7 days yẹn, ó kì í ṣe wòlíì Ọlọ́run. Ọlọ́run ò bẹ́ẹ̀ sọ̀rọ̀. Tó bá pọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ sọ̀rọ̀, ohun tí mo sọ yẹ kí Ọlọ́run ẹ̀ tó sọ pé ó ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó bínú kó sì pa mí gẹ́gẹ́ bó ṣe sọ. Tó bá pọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ sọ̀rọ̀, Ọlọ́run tí í ṣe Ọlọ́run ẹni mímọ́ Ísírẹ́lì, Jehovah El Shaddai, tó bá yẹ kó ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ Násírì, bí ṣe ń sọ fún yẹ kí Ọlọ́run tó ń sọ yẹn bínú. Mélòó mélòó pọ̀ Ọlọ́run tí èmi mọ̀ yìí tó dá ọ̀run àtayé kò bẹ́ẹ̀ sọ̀rọ̀. Násírì, Ọlọ́run ò bẹ́ẹ̀ sọ̀rọ̀. You are a bloody liar. Òpùrọ́ ni ọ́. Tó bá jẹ́ wípé Ọlọ́run ń sọ fún ẹ wípé kó wọṣọ òdì, Násírì, nítorí pé ó ní mo ṣẹ̀ ẹ́ ló ṣe ń ṣe léyìí. Oní adániwáyé, ọba àwọn ọba ní kò sọ, kò mí mọ́ ọba àwọn ọba tó ń sọ, ọba àwọn ọba kan ni mo mọ̀. Tó bá pò yẹn ọba àwọn ọba tí í ṣe Jehovah El Shaddai, tí í ṣe Jésù Kristi, tí í ṣe ẹ̀mí mímọ́ ní ó sọ fún ẹ pé ó bẹ́ẹ̀ sọ̀rọ̀. You are a liar. Òpùrọ́ ni ọ́. Ọlọ́run ò bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ọlọ́run tí èmi mọ̀, tí àwọn ẹni mímọ́ mọ̀ yìí, kò lè torí pé ìránṣẹ́ Ọlọ́run kan ṣe ìránṣẹ́ Ọlọ́run kejì kó ní kí ìránṣẹ́ Ọlọ́run kejì yẹn pa. Á jẹ́ pé àjíǹde Jésù àti ikú rẹ̀ ti já sásán, torí ó wá kú nítorí àwọn ẹlẹ́ṣẹ̀. Ẹni tó ṣe Ọlọ́run gan fúnra rẹ̀ tó bú Ọlọ́run, ẹni tó ṣe Ọlọ́run nínú Bíbélì adáríjì. Àwọn tí ó kan Jésù mọ́ igi, Jésù ní bàbá dáríjì wọn ọmọ tán ṣe, tí wọ́n kàn mọ́ igi tí wọ́n nà án. Mélòó mélòó wípé ìránṣẹ́ Ọlọ́run ni ó ṣe ìwọ ìránṣẹ́ Ọlọ́run. Ó wá bọ́ sí orí social media, ó wá ń sọ ilé. Jẹ́ kí n ṣàlàyé àwọn nǹkan kan fún ẹ. Ó kù 5 days bá. Sórí bóyá kù 5 days yẹn, mo ń bẹ́ẹ̀ ṣe countdown ni o. Mo fẹ́ mọ̀ bóyá ń tòótọ́ you are a prophet. Tí nǹkan ò bá ṣe mí lẹ́yìn 5 days, you are not a prophet. Tó bá pé 3 months tó fẹ́ fi wà lórí social media yìí náà ni, tí nǹkan kan ò bá ṣe, màá fi yí ẹ wípé ìmọ́lẹ̀ Jésù nínú mi máa ń mọ́lẹ̀ síwájú àti ṣáájú àti ṣáájú sí ni. I'm getting brighter. Násírì, tó bá pé mo gbé Jésù yìí tí mo dẹ̀ ka Bíbélì tí mo dẹ̀ mọ̀ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ, nítòótọ́ gbogbo ohun tó bá sọ lódì, mi tẹ̀ tí ìfẹ́ sọ̀rọ̀ sí lórí, mo fẹ́ kí ìsìn tó ní ó máa ṣẹlẹ̀ yẹn kó ṣẹlẹ̀. Ẹ̀yin tí ẹ wà ní àdúgbò kan náà pẹ̀lú Násírì, ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ ìjọ ẹ̀, ẹ̀dẹ̀ rí tó ń ṣe léyìí, ẹ̀dẹ̀ tún sì ń lọ chọ́ọ̀chì ẹ̀ náà. Ṣẹ́yìn ò mọ̀ wípé Násírì ti mú yín ṣìnà? Ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín nípa olùṣọ́ àgùntàn. Tó bá pọ̀ Bíbélì ní olùṣọ́ àgùntàn rere máa ń fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún àwọn àgùntàn rẹ̀ ni. Ẹ jẹ́ sọ ọkọ fún yín nípa pásítọ̀. Tí olùṣọ́ àgùntàn bá ti ń ṣìnà, gbogbo àwọn àgùntàn tó ń tẹ̀lé náà ṣìnà o. Násírì, jẹ́ kí n tún pàkíyèsí ẹ sí àwọn ìtàn Babalọ́lá tó ní òun pa fún mi tó mọ̀ tán. Ìwọ ní èmi ò kà tán Babalọ́lá. Oh my God. Number 1, ó sọ wípé bàbá oní wọ́n lé Babalọ́lá lódò Ọwá. Then ó sọ wípé ọba 3 ni oúnjẹ ní odò Ọwá. Irọ́ ló pa. Ó mọ̀ tán. Ọba 5 ló ń jẹ nígbà náà ní odò Ọwá. Àkọ́kọ́ ni Ọlọ́ta tí odò Ọwá, jẹ́ kí n máa ṣàlàyé rẹ̀ fún ẹ. Ọlọ́ta tí odò Ọwá, ìyẹn ni àkọ́kọ́. Ìkejì ni wọ́n pè ní Ẹdẹ Mòrun.
ti ìlú Kájọlà. Ìkẹta ni wọ́n ń pè ní Asọ́lọ̀ ti Ìgbẹ̀dẹ. jẹ́ máa kà fún ẹ. Ìkẹrin òní wọ́n ń pè ní ọba ńlá ti Ìlá Òjìgí. Yes. Ìkarùn-ún ibẹ̀ yẹn ní ilé tí Babalọ́lá gan wà. Àwọn ni wọ́n ń pè ní Ọbádọ̀fin ti ìlú Ìkọ̀tún. Ọbádọ̀fin Ìkọ̀tún ibẹ̀ yẹn gan ni ibi tí ilé Babalọ́lá wà ní ìlú Odò Ọ̀wà. Tí wọ́n bá sọ pé ọba máa mẹ́ta bolo ti rí mẹ́ta. Ìlọ́fà yẹ́mi sọ lẹ́ẹ̀kan ni ọba mẹ́ta wà. Tó bá fẹ́ sọ pé mi ò mọ̀ tán wọ́n gan ló mọ̀ tán báyìí. Ṣùgbọ́n mi kò sí tó mọ̀ nínú ìtàn. Tó bá fẹ́ bá èèyàn jà kọ́kọ́ lọ wádìí lọ gbá research tí bẹ́ẹ̀lì kọ́ wa nìyẹn. Èmi àti ẹ̀mí tí ẹ̀ ní bọ́ ọjà ìwọ fúnra wàá bá rẹ̀ jà. Bíbélì sọ wípé wọn ó gbẹ́ kòtò wọn ó jì sí. Nǹkan tó ń sọ nípa Abẹ́síkáyà ni wípé wòlíì òkùnkùn ni wọ́n àbí. Ọlọ́run mú ẹ. Bàbá mi Abẹ́síkáyà Olúbóyè ó ń pèèyàn bàbá ẹ̀ òdẹ̀ ń bú. Irú èèyàn wo ni ẹ ná sírù? Irú èèyàn wo ni ẹ? Ó ń pèèyàn bàbá ẹ̀ Abẹ́síkáyà ó sì ń bú. Ìpè Abẹ́síkáyà bí ọ. Májẹ̀mú Abẹ́síkáyà bí ọ. Ìfàmì oríyàn Abẹ́síkáyà bí ọ. Àìjẹ àìmu àìsùn àìwó wọn yóò bí ọ̀nà sírù. Ó ti pè mí náà ní wòlíì òkùnkùn àbí. Ìdájọ́ Ọlọ́run débọ̀ àdàbí tí mo bá fi ọjọ́ kan jókòó síbi ìjọba òkùnkùn. Ìyẹn tẹ̀sí dìgbà tí ká bá parí 7 days tí mo fún ẹ tí kankan ò bá ṣe mí tí mi ò bá kú ikú bó ṣe ni mo fẹ́ kú yẹn. Òun fi kú threat mi. Òun fi pípa threat mi wàá ṣàlàyé ẹ̀ tó bá ta kòkò ṣùgbọ́n jẹ́ kí kọ́kọ́ fún 7 days náà. Ikú tó fi ń threat mi wàá ṣàlàyé ẹ̀. Àkókò ń bọ̀ tá a jìjọ máa jókòó sọ. Ó ní Olúwa sọ fún ẹ Ọlọ́run sọ fún ẹ wípé àwọn wòlíì òkùnkùn yẹ kó kọrúkọ wọn sínú Bíbélì. Àwọn tó bá ti ń àtáàkì ẹ yẹn kó kọrúkọ wọn sínú Bíbélì àtàwọn wòlíì tó àṣírí wọn tó bá ti tú kó kọrúkọ wọn sínú Bíbélì. Ipò tí o máa fi Bíbélì ṣe tó dún bá parí Ọlọ́run á wá sọ fún ẹ. Ọlọ́run ò bẹ sọ tó jọ bẹ́ẹ̀ lọ sí rìn. Èrò bínú rẹ ló ń gbé jáde. Èrò bínú ẹ lọ sí rìn. Èrò bínú ẹ. Ìdí tí mo sọ pé Ọlọ́run ò bẹ sọ̀rì. Sọ̀rí Bíbélì tó ní kó kọrúkọ àwọn wòlíì yẹn sí yẹn. Nínú kó yẹ pé wọ́n ní kó sin Bíbélì yẹn. Tàbí pé wọ́n ní kó dáná sun Bíbélì yẹn. Èyíkéyìí jàǹbá òun kan ní kó ṣe sí Bíbélì yẹn torí jàǹbá ló fẹ́ fi ṣe. Àwọn wòlíì òkùnkùn yẹn tó pè ní wòlíì òkùnkùn yẹn jàǹbá ló fẹ́ fi ṣe. Now ohunkóhun tó bá wá fi Bíbélì yẹn ṣe jẹ́ kí n ṣe ẹ níyè. A ní òwò sọ pé wọ́n ní omi èlóye iṣẹ́ ìránṣẹ́ mi lò. Ó mọ sọ pé ibi tí mo ti rìn dé nínú iṣẹ́ Olúwa tí n bá pín sí 100 lọ́sírù òòrìn 5 ẹ̀. Orúkọ kan wà kó lè mọ̀ wípé kì í ṣe orúkọ yẹn nìkan tó kọ́ bẹ́ẹ̀ nìkan ni ó ṣe jàǹbá sí. Jehovah El Shaddai ń bẹ nínú Bíbélì tó kọ́ bẹ̀. Jehovah Rapha, Jehovah Nissi, arúgbó ọjọ́ kìnìún ẹ̀yà Júdà ó wà níbẹ̀. Orúkọ Jésù wà níbẹ̀. Orúkọ àwọn áńgẹ́lì wà níbẹ̀. Àwọn ẹ̀dá alààyè mẹ́rẹ̀ẹ̀rin tó ń bẹ láàrin ìtẹ́ náà wọ́n wà ní ibẹ̀. Orúkọ àwọn àgbààgbà 24 tí wọ́n yìí tí Ọlọ́run ká wọ́n wà ní ibẹ̀. Ọ̀pá fìtílà méjèèjì tí ń bẹ wájú ti arúgbó ọjọ́ ó wà ní ibẹ̀. Bẹ́ẹ̀ ni mọ̀nàmọ́ná àti àrá tí ń tibi ti arúgbó ọjọ́ jáde ó wà ní ibẹ̀. Àwọn áńgẹ́lì pátápátá orúkọ wà níbẹ̀. Sọ ìjàmbá tó bá rù kó wá fẹ́ fi Bíbélì yẹn ṣe gbogbo àwọn orúkọ tó wà nínú ẹ̀ yẹn pátápátá ló ń ṣe jàmbá fún kó lè mọ̀ pé o ti ń kó bára rẹ bọ̀. Àwọn ọmọ ẹlẹ́ni lánàá wọ́n ṣe mí. Wọ́n lè lọ kúnlẹ̀ kan bẹ́ẹ̀ kán dọ̀bálẹ̀ kan bẹ́ẹ̀ pé bàbá ẹ ti ń fi orí gbá tó máa fẹ́ pa wọ́n lára. Mi ò pè káwọn ọmọ rẹ fi kí wọ́n jẹ nínú ìyà tó ń jẹ àfẹ́ tó bá lọ́wọ́ sí tó ń ṣe. Lórí gbogbo àwọn tó bá lọ́wọ́ sí tó ń ṣe ó tí mẹ́rù tó ń di o. Jẹ́ kí ọjọ́ méje pé màá fi ẹrù tó di hàn ẹ́. Torí pé wàá ru ẹrù ọrùn awọ ẹ̀. Nọ́sírù wàá ru ẹrù ọrùn awọ ẹ̀. Olúwa ó kíkì Olúwa ó ẹ kàwé ìròyìn bàbá fi mọ bí ọ̀rọ̀ iṣẹ́ yọ.